ṣèbà ìbà Olódùmarè kábíyèsí Olódùmarè alápá ńlá tó ṣòlé ayé rọ̀bà lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun ọba tí ràn ránṣẹ́ tí kì í fàyà tì í arúgbó ọjọ́ àdàgbà mọ́jẹ̀bá àdàgbà mọ́ lo gíláàsì ọba mi tó bá tètè iṣẹ́ mọ̀ tí ọ̀jábọ̀ ó fìdí ayé sọlẹ̀ sórí omi kò sì lè yí ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú òkè Olódùmarè ìbà rẹ o mo ṣèbà Olódùmarè lẹ́yìn Olódùmarè kò túṣẹ́ lòmíì Olódùmarè náà lọ́ba tó tún kù tó ìbà rẹ Olódùmarè tó mo ṣèbà gbogbo ẹ̀yin tó Olódùmarè ní kẹ́ máa jẹ́ adarí gbogbo ẹ̀yin ọba ládéládé ẹ̀yin lóyè lóyè káàkiri jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá kò tó jíire mo ṣèbà yín o ẹ̀jẹ̀ bà mí ó ṣe gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin yèyé níwájú àti lẹ́yìn mi lọ́tún lósì mo ṣèbà yín mo júbà yín ẹ̀jẹ̀ bà yín ó ṣe ìbà baálé eléyìí ìbà ìyálé eléyìí ìbòyúnú ìbà ṣẹ̀ṣẹ̀ ẹ̀dí mo ṣèbà gbogbo yín ẹ dákun ẹ̀jẹ̀ bà mí ó ṣe gbogbo ẹ̀yin tó jù mí lọ gbogbo ẹ̀yin tá a jọ jẹ́rọ̀ gbogbo ẹ̀yin tí mo tún jù lọ mo ṣèbà gbogbo yín ẹ dákun ẹ̀jẹ̀ bà mí ó ṣe òótọ́ èmi mo yá àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún dé káàbí ìbò fẹnu ọkọ̀ ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mo yá ẹgbàpò tí yín ẹ wá nǹkan fìdílé mo tún ti dé sí yín lọ́rùn láàárọ̀ yìí mo pè yín o ó yá ẹ sáré tètè kẹ́ ẹ wá jẹ́ mi ní ìhò tèmi mo pè yín fún kù mo sì pè yín fárùn ìpè ayé ni kẹ́ ẹ mọ́ bá wọn jẹ́ ẹ mọ́ bá wọn jẹ́ pé tọ̀run lọ́dẹ̀ tẹ́ ẹ ti ń wò mí yìí ọ̀dẹ̀ yín ọ̀dẹ̀ ńláná lè yín ọ̀dẹ̀ gbóná mọ yín láṣẹ̀dùmarè gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ lókèrè wọn ò ní fáwọn ọmọ yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé tó ẹ̀yin ará àgọ́ ṣàṣà mo kí yín o ẹ kú ara fẹ́ra kù ẹni tó lọ sọ́run àjàǹtẹ̀ ẹ kú ara fẹ́ra kù ìmáàmù àgbà nílùú àgọ́ ṣàṣà gbogbo wa la ti wáyé tá a ti dágbádá kú àdéhùn ni kú jẹ́ kò sẹ́ni tó wá sílé ayé tí ó dọ̀ta sílé ayé ẹ̀ má jẹ́ tàn yín gbogbo wa pátápátá wọ́n sọ pé ọ̀run mọ́kànjú mọ́ gbogbo wa là ń bọ̀ gbogbo wa láàrínlé wọ́n ní kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò mo ṣe prógrámù yìí mo dẹ́díkéètì ẹ̀ fún ìmáàmù àgbà ni gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú àgọ́ ṣàṣà ṣe mọ̀ nǹkan kan ni wọ́n fi kú yọ̀yàn torí pé gbogbo wa láàkú nínú ẹ̀sìn tàwa sì ní ẹ̀sìn tèmi bá lọ́wọ́ àwọn òbí tó bí mi lọ́mọ wọ́n fi kú yọ̀yàn àwa èèyàn ò lẹ́tọ̀ọ́ láti ṣèdájọ́ Olódùmarè ọba nìkan lọ́ba tí ń ṣèdájọ́ èmi á máa sọ̀rọ̀ kan pé bí èèyàn bá ti kú bọ́ bá ti kú pẹ́rẹ́ báyìí àwọn kan máa ń sọ pé ìgbà tá a bá kú ńlọ́tán kọ̀tán o ìgbà tá a bá kú ìgbà náà gangan wá ní ìṣe ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbà náà gangan ní ìdájọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbà náà gan ní ìrìn àjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mi bá ti bọ́ lára pẹ́ báyìí tá a ti chapálẹ̀ tápá ò ṣe gbé tá a ti ṣẹ̀ṣẹ̀ ẹlẹ́tẹ̀ṣẹ̀ ò ṣe gbé tá a ti lanu tẹ́nu ò ṣe sọ̀rọ̀ ìgbà náà gangan wá ní ìrìn àjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo sọ fún yín yóò kù yín yóò kù sí ọwọ́ yín yóò sì kù ọwọ́ yín kò sẹ́ni tí wọ́n sì díẹ̀ tí ò ní rùn ẹ má jẹ́ ń tàn yín ètò ńkálukú tí kò wá bá ṣe nílé ayé nígbà tá a bá kú gbogbo ẹ̀ lálọ́ jíyìn àrọwà gidi òwe gidi sì ní kú tí bá ń pojú gba ẹni ní ń pa fún ni ẹ má jẹ́ ń tàn yín bí kú bá ti pààyàn lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀dá kan ẹ̀já wa náà rántí pé ìjọ kan ọjọ́ kan táwa náà wà ń ro kọ̀ǹdíṣàn báwọn táwa náà ọgbẹ̀kúrò jẹ lọ́wọ́ ẹ̀bọra k'Olódùmarè ọba kó jẹ́ kọjọ́ mọ jìnnà síra wọn ni. ìmáàmù àgbà fúnlú àgọ́ ṣàṣà ó ti kú o bàbá ti kú bàbá ti gbọ̀run lọ ó kù bàbá ó kù ìwà owó ẹ̀ ó kù gbogbo tó ti gbélé ayé ṣe wọn báyàn ròyìn kò sẹ́ni tí ó lọ bá bàbá jẹ́jọ́ lọ́nà ọ̀run ọ̀hún fúnra ẹ̀ ní ó kù ìwà owó ẹ̀ nínú sàárè ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ ìlú àgọ́ ṣàṣà ẹ má jà á fi kú yọra wa ẹ ń bá ti kú ẹ jẹ́ aṣọ bí wọ́n ṣe é sọ ká ní k'Olódùmarè ọ̀dẹ̀lẹ̀ fèèyàn rẹ̀ ká ní k'Olódùmarè ọ̀tẹ̀ṣẹ̀ afẹ́fẹ́ rẹ̀ ká sọ pé k'Olódùmarè ó fẹ̀ṣẹ̀ rẹ̀ jìn àmọ́ ẹ má jẹ́ ń tàn yín gbogbo wa tá a bá wù nílé ayé gbogbo àdúrà tá à ń ṣe fókù lẹ́yìn tó ti kú tán kò ṣiṣẹ́ o ẹ má jẹ́ ń tàn yín kò ṣiṣẹ́
bẹ́ẹ̀ bá ní kó Olódùmarè ó fi ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò bá dá Olódùmarè ò ní dáhùn. Iṣẹ́ ọwọ́ rẹ̀ àti iṣẹ́ àtiwá rẹ̀ nígbà tó wà nílé ayé lókù tí ọmọ dá lẹ́jọ́. Ẹjá fìdájọ́ lẹ̀ sọ́wọ́ Olódùmarè. Tiwa kọ́ ni láti ṣèdájọ́, Olódùmarè lọ́ba tí ń ṣèdájọ́. Ẹ má jà fi kú yọra wa. Béèyàn kan bá ti kú, ẹjá ṣàdúrà tí wọ́n ń ṣe fún un. Àdúrà ń wá ṣiṣẹ́ o kò ṣiṣẹ́ o, ó kù sọ́wọ́ ẹni tó kú ọ̀hún. Ó kú Olódùmarè. Ṣé ẹ mọ̀ pé nínú prógrámù mi kan tí mo ṣe fún bàbá, mo sọ pé bàbá ó kú yín, ó kú Ọlọ́run. Kìí ṣe pé iṣẹ́ tó ń kálukú bá ti ṣe nílé ayé ni a máa ṣe. Eléyìí fa gbogbo wa létí, gbogbo àwa tá a jẹ́ ọmọ àgọ́ ṣàṣà kí n kóra mi mọ́. Lágọ̀ọ́ ṣàṣà pátápátá, gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ ṣàṣà ẹ má jẹ́ ń tàn yín. Tá a bá rí 50 years sí ìsìn, ṣe mọ̀ pé gbogbo àwọn tí ń bẹ lórílẹ̀ àgọ́ ṣàṣà ó ti fẹ́ lọ tán. Àwọn new generation ni ó kù ńlẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Ìwọ̀nba èèyàn péréte díẹ̀ ni ó kù tí ọmọ pìtàn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ní 50 years sí ìsìn. Kódà kò ní tó bẹ́ẹ̀ gan. Àmọ́ kó Olódùmarè ó jẹ́ kọ́jọ́ ọmọ jìnnà síra wọn ni. Gbogbo ẹ̀yin ọmọ àgọ́ ṣàṣà o, gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú àgọ́ ṣàṣà, mo ń ṣe prógrámù yìí fún gbogbo yín ní àtàpá kìíní àtàpá kejì. Àtàwọn tí ń yan ní jẹ, àtàwọn tí ò yan ní jẹ, àtàwọn tó ń fi búrẹ́dì kó ní lómi ọbẹ̀ lọ, àtàwọn tí ò fi búrẹ́dì kó ní lómi ọbẹ̀ lọ, àtàwọn tó ń sọ tòótọ́, àtàwọn tó ń purọ́, àtàwọn tó ń fìyà jẹ mẹ̀kúnnù, àtàwọn tí ò fìyà jẹ mẹ̀kúnnù. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo wa pátápátá básìkò oníkálukú bá ti tó, oníkálukú ni ó bọ́lẹ̀ kúrò nínú ọkọ̀ ńgbọ̀ ọba dé bus stop tiẹ̀ tí ó ti bọ́lẹ̀ ọwọ́ atán ó kú Olódùmarè. Gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ ẹbí lágọ̀ọ́ ṣàṣà o, ẹ má jẹ́ ń tàn yín. Àsìkò yín ń bọ̀ ọ̀fẹ́ ẹ tó kékeré báyìí náà ni ó kù. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lóríṣiríṣi ní social media, gbogbo yín ni mò ń rí. Ẹ má jẹ́ ń tàn yín. Ọ̀pọ̀lọpọ̀ ti rìpọ́ọ̀tù péèjì mi. Wọ́n Facebook ò fún mi láǹfààní láti kọ́mẹ́ǹtì. N ò ní láǹfààní láti kọ́mẹ́ǹtì sọ́pọ̀lọpọ̀ gbogbo tẹ́ ń sọ. Love Angel, n ò mọ̀ tí ń lo gbogbo ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí mò ń rí. Ṣùgbọ́n wọn ò lo profile picture wọn, wọn ò sì lo orúkọ wọn gangan. Bóyá láti máa fi sọ̀rọ̀ síra ẹni náà ní lóríṣiríṣi. Ṣùgbọ́n gbogbo apá kìíní àtàpá kejì pátápátá ẹ bá ṣe mẹ́dọ̀kẹ́ jẹ́ kí ìlú ó tùbà kó túṣẹ. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Wọ́n fi wọ̀tá lẹ̀, wọ́n ti fi wọ̀tá lẹ̀. Àwọn mẹ́sàn-án tá a ṣe ń pariwo wọn náà tí yàyà ń kí ń bẹ láàrin wọn. Àwọn mẹ́sẹ̀sán ti dé, wọ́n ti wálé. N ò sì rò pé èèyàn kankan ń bẹ ní àtìmọ́lé lọ́wọ́ tá a wà yìí. Àmọ́ n tó wu èmi, n ò bá sọ pé àsìkò tó yẹ kálàáfíà ọjọ́ba lágọ̀ọ́ ṣàṣà gangan la wà yìí. Nǹkan kan tó kù tí mò ń béèrè fún báyìí ń tèmi o. Ọ̀ní pé àwọn tí ń bẹ lẹ́yìn odi ìlú lókù kí wọ́n wọlé wá. Bí gbogbo wọn bá ti wọlé wá, ẹni tó bá fẹ́ jọba ó sì jọba. Yóò sì máa ṣọba lọ lórí àwọn ọmọ ìlú. Ẹ má jẹ́ ń tàn yín. Agídí kọ́ ni wọ́n fi ń fẹ́ràn èèyàn. Sùúrù ni ọ̀rọ̀ gbogbo eléyìí gbà. Gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn odi ìlú kí wọ́n wọlé. Ìgbà náà gangan lẹ wá lè pè pàdé àlàáfíà lójú tèmi o. Bẹ́ẹ̀mi ṣe rò ó ti yẹ kó ṣe ṣẹlẹ̀ nù. Àwọn èèyàn ń bẹ lẹ́yìn odi ìlú tí wọ́n láǹfààní láti ṣiṣẹ́ òòjọ́ wọn. Tó jẹ́ pé wọ́n mánéjì látijọ́ yìí ni. Gbogbo àwọn tí wọ́n wà látìmọ́lé tí wọ́n jáde, owó kékeré kan gbogbo wọn fi jáde. Gbogbo ọmọ ìlú ló dáwó. Kódà àwọn tí ń bẹ lẹ́yìn odi ìlú tí wọ́n ò ṣiṣẹ́, àwọn náà dáwó tí wọ́n fi jáde. Ṣé ẹ mọ̀ pé bí èèyàn bá ń bẹ níbi tí wọ́n lọ, kìí ṣe nǹkan lásán, kìí ṣe ojú kékeré kọ́ wọn ó fi jáde. Lọ́yà ó ti ṣiṣẹ́, adájọ́ ó ṣiṣẹ́, owó náà ó tún lọ lóríṣiríṣi ọ̀nà. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé gbogbo àwọn adájọ́ tí wọ́n ń lò lórí ọ̀rọ̀ kéèsì àgọ́ ṣàṣà, a ṣèwádìí wọn dáadáa. A rí pé kò sẹ́ni tí ń gba rìbá láàrin wọn. A rí pé kò sẹ́ni tó gbàbẹ̀ tẹ́lẹ̀ láàrin wọn.
èmi yìí bí wọ́n bá gbàbẹ̀ tẹ́lẹ̀ èmi ó sọ̀rọ̀. Adájọ́ tó wà lórí ẹjọ́ Wọ̀tá, ẹ ní sọmọ nù, ẹ ní sọkọ nù. Iṣẹ́ yín ọ̀mọ̀ ní dìṣẹ́. Ọkọ ọba àdá ọba kò ní ṣayín lẹ́sẹ̀. Gbogbo ẹni tó bá ń bínú yín, Olódùmarè ọba ó máa bínú sónítọ̀ ọ̀hún ni tẹ̀bí tará tilétilé taya tọmọ. Adájọ́ ni yín, ẹ ní fiṣẹ́ lẹ̀ kẹ́ gbọgbà ẹ̀wọ̀n lọ, ẹ ní fiṣẹ́ lẹ̀ kí wọ́n gbé yín dèrò mọ́ṣúárì, ẹ ní fiṣẹ́ lẹ̀ kẹ́ dèrò police station, ẹ ní fiṣẹ́ lẹ̀ kẹ́ dèrò ilé ìwòsàn láṣẹ Èdùmàrè. Stroke ò ní bá yín dọ̀rẹ́ láṣẹ Èdùmàrè. Adájọ́ tó wà lórí ẹjọ́ gbogbo àwọn ẹjọ́ gbogbo àgbọ́ṣàṣà pátápátá, ẹ ní ṣìṣe, ẹ ní pòfo, ẹ ní ròfo nílé ayé. Ọkọ̀ tí wọ́n so màrìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín, torí mo yìn yín, mo kí yín. Adájọ́ ni yín. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá, mo fọwọ́ wọn sọ̀yà. Adájọ́ gidi ni wọ́n. Gbogbo àwọn tí ń ṣèdájọ́ tó wà lórí ẹjọ́ àgbọ́ṣàṣà, wọn ò tí ì rẹ́nìkan nínú wọn tó jẹ́ ẹni tí ń jẹ dòdò tẹnu ẹ̀ ò ní lè ṣòdodo. Olódùmarè ọba ó sì túbọ̀ mọ́ kẹ́ yín. Olódùmarè ọba ó túbọ̀ mọ́ fún yín ṣe. Lórí ọ̀rọ̀ Wọ̀tá, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí pé kí Wọ̀tá ó má ní fọkànbalẹ̀, kí ló dé tó bẹ́ẹ̀? Kí ni Wọ̀tá ṣe fún yín? Mo sọ fún yín, kò sẹ́ni tí wọ́n ó ṣì díẹ̀ wò tí ò ní rùn. Gbogbo yín lẹ ní nǹkan kan lọ fi nípa mọ́. Gbogbo ẹ̀sùn tẹ́ ẹ ṣe fi kan Wọ̀tá pátápátá ń lè mí gbọ́. Kódà mo ṣèwádìí ẹ̀, mo rí pé ẹ parọ́ mọ́ Wọ̀tá ni. Àmọ́ bí tí ò sí èèyàn, Olódùmarè ọba ń bẹ o. Ẹ má jẹ́ ń tàn yín. Mo ti sọ nínú ètò mi kan, mo ní gbogbo yín lẹ fara gbá látọ̀dọ̀ Olódùmarè. Láti ìsìn lọ, ẹ máa nótìsì sí nǹkan tí bá ń ṣẹlẹ̀ sí yín. Ó dá kéèyàn ó fìyà jẹ̀yàn ju kó Olódùmarè ọba fìyà jẹ̀yàn. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bínú Wọ̀tá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kíyàwó Wọ̀tá ó gbádùn Wọ̀tá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kọ́mọ Wọ̀tá ó gbádùn Wọ̀tá, tẹ̀lé Wọ̀tá sẹ́yìn odi. Gbogbo yín pátápátá ẹ̀ ní gbádùn ìyàwó àtàwọn ọmọ yín. Láti ìsìn lọ, Olódùmarè ọba ó sì máa fìyà jẹ yín. Àwọn nǹkan míì ń bẹ téèyàn máa ń rò pé èpè ni, ṣùgbọ́n tí ì ṣe pé. Ó jẹ́ pé béèyàn ò bá sọ̀rọ̀ gan, ní tí ó ṣẹlẹ̀ nù. Bí wọn ò bá sọ̀rọ̀ kankan, tí ó ṣẹlẹ̀ sí gbogbo yín nù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ against Wọ̀tá, tẹ́ ẹ lọ parọ́ lóríṣiríṣi mọ́ Wọ̀tá, tẹ́ ẹ bá parọ́ ni o, tẹ́ ẹ mọ̀ nú ara yín pé irọ́ lẹ pa mọ́ Wọ̀tá. Olódùmarè o kò ní jẹ́ kọ́rọ̀ ẹjọ́ bí ẹjọ́ kò ní tán nínú ìdílé yín títí láéláé. Àrọ́mọdọ́mọ yín ó máa jẹ́, wọn ó tún máa jẹ́ náà ni. Èmi ò ní sọ jù bá ń lọ. Olódùmarè lọ́ba tó ní kó wà lọ́wọ́. Àgọ́ṣàṣà o, wọn ò mẹ́ni tí ń lo àgọ́ ǹjá ọmọládéré. Àmọ́ mo fura séèyàn kan tó jẹ́ pé ó ti fi pílátífọ́ọ̀mù kan bá mi sọ̀rọ̀, tí mo sì ti sọ̀rọ̀ lórí ẹ̀ síta rí. Ọ̀nà ni ó ṣe. Àmọ́ bàbá tí ìrẹ́rí ìdánilójú ká gbá mú dáadáa. Àwa àìdédé sọ̀rọ̀, àìdédé tọ́ka èèyàn. Àmẹ́ni tọ́kàn mi rò sí náà nù. Ó kù Olódùmarè ọba. Mo ti sọ tẹ́lẹ̀, bí ìyàwó rẹ̀ ń tajà nídìí ìrókò, ìyàwó rẹ̀ ń ṣe gbogbo ohun tó yẹ kó ṣe. Ìwọ náà nígbọ́ tí ẹ̀ jẹ́ pé ọkọ olóko ló ń jẹ́. Ọkọ tí wọ́n ń pè ọ́, ẹnìkan lọ hijack ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ó kù Olódùmarè ọba. Béèyàn bá fẹ́ kó bá ọ, kódà kò jù ìṣẹ́jú 5 péré lọ, má jẹ́ ń tàn ọ́. Àmọ́ gbogbo ìdájọ́ àfilẹ̀ sọ́wọ́ Olódùmarè. N ò lè sọ̀rọ̀ kí n má dárúkọ Bàrígà. Kí ló dé? Bàrígà o, ẹ wò mí dáadáa. Mo sọ fún yín, ó ní iye ọdún tèmi fi wá BRT lẹ́kọ̀ọ́, ẹ lọ wádìí dáadáa. Ó ní iye ọdún tí mo ṣiṣẹ́ ń Gbàgádà. Olórí ọmọ gbogbo Bàrígà, bí n bá pè nísìn, bàbá ó sáré jẹ́ mi ni. Kí ló dé? Mo ń sọ fún yín, mo sì ń kìlọ̀, ẹ sì gbọ́ náà. Bàrígà o,
Bàrígà bídìílé ìyá yín ní àgọ́ ṣàṣà, ẹ̀bá má bàálù àgọ́ ṣàṣà jẹ́ Bàrígà, ẹ̀bá má bàálù àgọ́ ṣàṣà jẹ́, kẹtún àgọ́ ṣàṣà ṣe, ẹtún apá ọ̀dọ̀ ìyá yín náà ṣe. Mo sì ń sọ fún yín báyìí, mo ń kìlọ̀ fún yín. Bẹ́jà bá sọ ń ṣàlẹ̀ odò àmọ́ èyí tó tó. Bàrígà ọkọ̀ tẹ gbélére yìí, ọkọ̀ tí ń polongo èèyàn káàkiri àgbáyé ni. Bàrígà Bàrígà o, mo ń pè yín, ó yẹ kó yé yín, wọn ò ní sọjù bá ń lọ. Kí ló dé? Bíjà bá ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti wọ̀tá, ó yẹ kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe yanjú ẹ̀ ní, kì í ṣe pé kẹ́ ẹ dọ́ta ayérayé sílẹ̀. Ẹ má rò pé Olódùmarè ò lè jà fún wọ̀tá. Olódùmarè lọ́ba tí ń ṣèdájọ́ àfihàn pínran. Bí ìdájọ́ Olódùmarè bá tó, kò sẹ́ni tó lè dúró. Ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo èèyàn kéèyàn tí ń bá ti gba rìbá lọ́wọ́ ẹ̀ nínú yín, ẹ jáde síta kẹ́ ẹ sọ pé mo gba nǹkan lọ́wọ́ yín. Èmi ò bá apá kìíní sọ̀rọ̀ mọ́, n ò sì bá apá kejì sọ̀rọ̀ mọ́. Àmẹ́ni tí ń bá ti gba nǹkan lọ́wọ́ ẹ̀ nínú yín, bàbá Bàrígà gbogbo yín pátápátá, tí ó bá jáde síta kó sọ báyìí, kódà kò ní jèrè tẹ̀bí tará tilétilé taya tọmọ. N ò gba nǹkan kan lọ́wọ́ ẹnikẹ́ni, n ò sì jẹ́ dòdò débi pẹ́nu mi ò ní lè ṣòdodo mọ́. Àlàáfíà lèmi fẹ́ kó jọba. Bí n bá fẹ́ rówó lórí àwọn ètò tí mò ń ṣe lára gbogbo yín, mo mọ bí n ó ṣe rìn, mo mọ̀nà tí n ó gbé gbà, àmọ́ n ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí iṣẹ́ tó Olódùmarè rán mi ni. Béèyàn bá pinnu, kò tí ì ṣe tó sponsor program mi rí nínú gbogbo ìlú àgọ́ ṣàṣà. Ẹ bá náà lò sponsor program mi rí, ẹ dákun ẹ jọ̀ọ́ jáde kó sọ fún mi. Béèyàn bá máa ń sponsor program mi tọ́jọ́ pò ní sponsor program mi tí ó bá jáde, Olódùmarè ó fìyà jẹ onítọ̀hún ni. Bí mo ṣe ń ṣètò tí mò ń ṣe yìí, bí n bá máa post ẹ̀ lásán, lówó ibi tí mo wà ní sídì níbí, kódà kì í ṣe pé lówó tá bá ṣe sí owó Nàìjíríà, kì í ṣe pé kí n má ná 10,000 naira, tí èèyàn kan ní fún mi ni. Àmọ́ kálàáfíà ọjọba lágọ̀ọ́ ṣàṣà lèmi wà after. Mo béèrè fọ́pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ pé ẹ ṣe dátà fún wa, ẹ ṣe gbá, ẹ ṣàwo, ṣùgbọ́n kò sẹ́ni tó dá mi lóhùn. Mo sì dúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Nínú ìgbà tí mò ń ṣètò yín náà lágọ̀ọ́ ṣàṣà, Olódùmarè tó fún mi lọ́mọ. Kí ni àpẹẹrẹ nu pé Olódùmarè wà lẹ́yìn mi lọ́dọ̀ yín lágọ̀ọ́ ṣàṣà. Kò sí bẹ́ẹ̀ ṣe ṣe nǹkan burúkú sí mi, kò ràn mí o, kò sì lè ràn mí. Bẹ́ẹ̀ ni àfẹ́ńbámọ̀ pé òun ju Olódùmarè lọ, kò sì sẹ́ni tó ju Olódùmarè ọba lọ nílé ayé tá a wà. Ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo yín lágọ̀ọ́ ṣàṣà àti ní Ìgbòkíà, ó dìgbà tí ìlú méjèèjì bá tó gbà láàfíà kí n tó padà. Àgọ́ǹjà ọmọ Ọládéré, ò bá ṣọ́ra rẹ̀ dáadáa. Gbogbo kọ́mẹ́ǹtì tó ń kọ́mẹ́ǹtì, rántí kó tó máa kọ́mẹ́ǹtì, rántí ẹni tó ti kú, tó kú sórí ọ̀rọ̀ yìí. Nàfíù Àmọ̀sùn, ṣé ìwọ ló pa ni? Bí ìbá ti ṣe ìwọ ló pa, ẹ̀mí ni gbogbo wa gbé sọ́rùn. A sì bú ẹni tó pa náà, a ṣèdájọ́. Olódùmarè ń lọ bá ẹlẹ́ṣàn. Òní ọ̀sán kó wa lẹ́ṣàn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ oníkálùkù. Nígbà tí wọ́n pààyàn tó dọ̀rọ̀ pé wọ́n sunlé, ṣé a lè rẹ́mi dá padà ni? Wọ́n lè kọ́lé padà, wọ́n lè ra mọ́. Kódà ilé tá ń sọ̀rọ̀ yìí bí wọ́n ti renovate ẹ̀, wọ́n ti tún ṣe. Ṣé wọ́n renovate ẹ̀mí ẹni tó kú ni? Ṣé wọ́n dẹ̀mí ẹ̀ padà ni? Bí wọ́n ti sin, ó sì fìyàwó, ó fọmọ sílẹ̀ sáyé lọ. Òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. Èmi a máa sọ òótọ́ ọ̀rọ̀, ẹni bá wá létí kó gbọ́n tẹ́mi ń sọ fún jọ ni. Kí ló dé tó bẹ́ẹ̀? Àgọ́ǹjà ọmọ Ọládéré ń bá sọ pé kó lọ rèé ṣọ́ra rẹ̀. Ìwọ tó bá ń lo pílátífọ́ọ̀mù ọ̀hún, n ò tí ì mẹ́ni ọ̀hún. Àmọ́ bí n bá fẹ́ mọ̀ lónìí, mo ní nǹkan tí wọ́n fi mọ̀. Àmọ́ wọn ò tiẹ̀ fẹ́ mẹ́ni ọ̀hún. Ẹ má sọ̀rọ̀ síra yín mọ́. Gbogbo ibi tí Love Angel àti Àgọ́ǹjà ọmọ Ọládéré tẹ̀ tí ń sọ̀rọ̀ síra yín pátápátá, gbogbo ẹ̀ ni mò ń rí. Àmọ́ wọn ò lè kọ́mẹ́ǹtì torí wọ́n ti rìpọ́ọ̀tù péjì mi fúngbà díẹ̀ náà sì ni. Kí ló dé? Èmi ò pẹ́ nìkan nílùú àgọ́ ṣàṣà.
ò ṣe síbì kan lágọ̀ọ́ ṣàṣà Olódùmarè ọba rí mi. Àlàáfíà ni mo fẹ́ kó jọba lágọ̀ọ́ ṣàṣà. Àkí ló wá dé tẹ wá sọ gbogbo wa dọ̀tá. Gbogbo yín ẹ̀bá finúfíndọ̀ kẹ́ ìṣèmẹ̀dọ̀ àtàpá kìíní àtàpá kejì. Kí ló dé? Ẹgbẹ̀rin ọ̀tẹ̀ ìlú àgọ́ ṣàṣà, mo kí yín dáadáa, ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun. Olódùmarè ó túbọ̀ mọ́ fún yín ṣe. Ẹgbẹ̀rin ọ̀tẹ̀ o, ẹgbẹ̀rin ọ̀tẹ̀, mo pè yín lẹ́ẹ̀mẹ́ta. Ọ̀yá ẹ fọwọ́wọ́nú, ẹ jèbù rẹ́ àwọn olùgbẹ̀bẹ̀. Mo mọ̀ pé ẹni tó ti kú ní ká yín lára kò sì lè padà wá sílé ayé mọ́. Kò lè padà wá mọ́, a lè rí mọ́. Ká tó rẹ́rìn ó digbó, ká tó rẹ́fọ̀n ó dijù. Olódùmarè ọba ó bá wa ṣètọ́jú ìyàwó àtọmọ tó fi sílẹ̀ ṣayé. Ẹ dákun ẹ wo torí ìlú àgọ́ ṣàṣà, ẹ jẹ́ ká àgọ́ ṣàṣà ó rójú kó ráyè. Gbogbo bí kéèsì ọ̀hún bá ṣe ń lọ, gbogbo ẹ̀lẹ́mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè ń tọpinpin, wọ́n sì máa tọpinpin ẹ̀ níwọ̀n ìgbà tó Olódùmarè bá ti ń bẹ lókè, tẹ́mi Olódùmarè sì ń bẹ láàyè. N ò ní dẹ̀yìn lórí ọ̀rọ̀ kéèsì náà, mo sọ fún yín. Ẹ̀rí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ni mò ń jáde. Bọ́ bá tààkò mò ń jáde tán, mo sì ń fi gbogbo ọgbọ́n tó Olódùmarè fún mi, mo sì fi ń tọpinpin ọ̀rọ̀ kéèsì náà lọ. Àmọ́ ẹ̀kọ́ padà fojú mímu hàn ibi tá a bá parí ọ̀rọ̀ náà sí, torí ọ̀rọ̀ náà tún ti fapá kan jà mọ́ ọ̀rọ̀ Àpòkíà. Mo sì ń ṣètò lórí ọ̀rọ̀ lọ́balọ́ba Àpòkíà lọ́wọ́, bó tiẹ̀ jẹ́ pé wọn ò ṣètò lórí ọ̀rọ̀ lọ́balọ́ba àgọ́ ṣàṣà lásìkò yìí. Àmọ́ àwọn nǹkan pọ̀ tí mò ń rí tọ́pọ̀lọpọ̀ ò rí nílùú àgọ́ ṣàṣà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ kan bẹ tí mò ń gbọ́ tọ́pọ̀lọpọ̀ ò gbọ́. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú àgọ́ ṣàṣà tó jápá kìíní àtàpá kejì, gbogbo wọn ló bá mi jà báyìí. Àwọn apá kìíní rò pé mò ń ṣe sápá kejì, àwọn apá kejì rò pé mò ń ṣe sápá kìíní. Mo gbà bẹ́ẹ̀. Olódùmarè ọba lèmi ó jíyìn fún, kì í ṣẹ̀yìn èèyàn. Gbogbo ẹni tó bá fojú burúkú wò mí, Olódùmarè ọba ń fọ́ ojú onítọ̀hún nínú apá kìíní àtàpá kejì àgọ́ ṣàṣà. Iṣẹ́ Olódùmarè ọba tó rán mi ni mò ń ṣe. N ò bẹ́nikẹ́ni jà. Adé ọmọ Adé ní Facebook, àdúpẹ́ ẹ̀yin jáde ẹ lo profile picture yín. Mo sì mọ̀ pára ní tẹ̀yìn náà. Ibi téèyàn bá bìlọ́ǹgì sí náà ni ó ṣe sí. Adé ọmọ Adé ẹ̀sìn mẹ́dọ̀. Ẹ má sọ̀rọ̀ sí yàn social media mọ́. Ẹ má bú lọ fún dè mọ́. Ọmọ ìyá ni gbogbo yín. Ọmọ ìyá ni gbogbo yín. Adé ọmọ Adé ẹ lọ rèé sí mẹ́dọ̀. Ẹ ti bú mi, ẹ ti sọ̀rọ̀ sí mi, mo fara mọ́. Àtànlé mi. Bẹ́ẹ̀ ni ọmọ àlè sì ni mí níwájú abínú ẹni, ṣùgbọ́n ọmọ ọkọ ni mí nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹgbó yín ẹ pawọ́pọ̀, ẹ panupọ̀, ẹ fìmọ̀ ṣọ̀kan. Àmọ́ ọ̀rọ̀ mi wà lórí pé gbogbo àwọn tó bá jìyà ìmọ̀dí nílùú àgọ́ ṣàṣà, ẹlẹ́dàá wọn ò ní sùn. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹlẹ́dàá Nàfíù Àmósùn kò sùn o. Gbogbo yín rò pó sùn. Bí n bá fẹnu mi gé obì fún yín, ẹ má jẹ́ ẹ̀. Ó ṣeé ṣe kẹ́nu mi ọmọ rùn kí n má fọ yín. Àmọ́ bí n bá sọ pé n bá fẹnu mi sọ̀rọ̀ fún yín, ẹ dákun ẹ gbà bẹ́ẹ̀. Wọn è dédé sọ̀rọ̀ bí ọ̀bá nídìí obìnrin ìjẹ́kú mólú. Ẹ má jẹ́ ń tàn yín. Nàfíù Àmósùn ti ṣetán, yóò sì jà. Ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n ta sílẹ̀, yóò jà, yóò sì ké tantantan nílùú àgọ́ ṣàṣà. Àwọn alálẹ̀ àgọ́ ṣàṣà sì ti ń bínú. Ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí? Ṣé bẹ́ẹ̀ gbọ́ pé èèyàn kan ó dédé wò sùnsùn, ó sì lu ìyàwó ẹ̀ pa? Nǹkan tí ń ṣẹlẹ̀. Mo mọ̀ pé ẹ ti ń gbé orò lágọ̀ọ́ ṣàṣà. Àmọ̀dí orò tẹ́ ń gbé o. Bóyá ṣe lẹ tún fẹ́ fi ṣèkà ni, bóyá ṣe lẹ sì fẹ́ fi túndùn ṣe. Ó kù yín, ó kù Olódùmarè. Mo sọ fún màmú àgbà ńjọ́ náà lọ́hùn, mo ló kù yín, ó kù Olódùmarè. Kì í ṣèpè o. Ọgbọ́n tí kó wá bá ṣe, Olódùmarè lọ́ba ẹlẹ́san tí ó sì san oníkálukú lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí. Bí n bá fẹ́ lówó mọ yín lára lágọ̀ọ́ ṣàṣà, wọ́n ti lówó. Àmọ́ wọn ò gbọ́dọ̀ ṣe kọjá ní tó Olódùmarè ọba rán mi. Iná nínú gbogbo yín ò ṣe dùn sí mi.
torí olóòótọ́ kan yìí sì kú sípò òṣìkà. Ẹ fò lóòótọ́, ẹni tí ó máa parọ́ fún yín lẹ̀ ń wá. Èmi ò sì lè parọ́, òótọ́ mo lè sọ, wọ́n sì máa sọ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ mọ́, gbogbo ẹ̀yin tí ẹ bá mi sọ̀rọ̀ lójú, tí n bá send voice note sí yín, ẹ máa pín voice note mi kiri, ẹ jìyà tọmọtọmọ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń pín voice note mi kiri, tẹ́ ẹ bá bà mí jẹ́, tẹ́ ẹ sọ̀rọ̀ mi láburú tí wọn ò sì ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ àwọn àlọ́. Wọn ò tí ì mọ òògùn tẹ́ ẹ lè ṣe nílé ayé, wọn ò tí ì mọ irú ifá tẹ́ ẹ lè dà, wọn ò tí ì mọ irú ọ̀pẹ̀lẹ̀ tẹ́ ẹ lè dà, wọn ò tí ì mọ irú èèyàn tẹ́ ẹ lè jẹ́ nílé ayé. Ẹ má jìyà tọmọtọmọ, ṣe rí pé mi gan ọ̀pọ̀lọpọ̀ yín ló mọ̀. Gbogbo ẹni tí mo bá ń pè tẹ́lẹ̀ tí wọn ò bá ti pè mọ́, ẹ ti mọ̀ nú ara yín pé ẹ ti jẹ́ kan lára wọn nù. Gbogbo ẹ̀yin bàbá tí mò ń pè tẹ́lẹ̀ tí wọn ò bá ti pè yín mọ́, àtúbọ̀tán yín, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ lọ síbẹ̀ wọn. Mo dákẹ́ ná lórí àárín ọ̀hún. Ó kù yín, ó kù Olódùmarè ọba. Bẹ́ẹ̀ bá pè mí, wọn ò ní gbé kọ́ọ̀lù yín. Àgọ́ ṣàṣà kó tòrò ni mò ń jà fún. Ilẹ̀ Yorùbá sì làgọ́ ṣàṣà, àtàpá kìíní àtàpá kejì. Gbogbo ẹni tí n bá ti sọ̀rọ̀ sí, ó wù mí kí n sọ̀rọ̀ sí wọn ni. Kálàáfíà ó sì lè jọba ni. Kò sẹ́ni tó ṣe burúkú lónìí tó bá ronú pìwàdà lónìí yìí, ẹ má jẹ́ ń tàn yín, bó bá kú yóò rọrùn wọ̀. Àmọ́ gbogbo ẹni bá ń ṣe dáadáa tí ń ṣe rere nílé ayé, bó bá kù díẹ̀ kó kú, bó bá ilé tún ronú pìwàdà nídàkejì tó hùwà burúkú fún ìṣẹ́jú kan, ẹ má jẹ́ ń tàn yín, kò lè rọrùn wọ̀. tó gbogbo wa òwe ni ikú tí bá ń pa ojúgbà ẹni ń pa fún ni o. Ikú tó pa máàmù, ẹ má fi bú máàmù o, ẹ má sọ̀rọ̀ sí máàmù, ẹ dákun. Ẹ fi máàmù lẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ àti ìwà tó ti wù nílé ayé. Ẹ dákun, ẹjọ́ máa bá tiẹ̀ lọ. Ẹ fàdúrà sí i. Bẹ́ẹ̀ bá ṣàdúrà fún máàmù, b'Olódùmarè bá rí pé àdúrà ò tọ́ sí, yóò dèpè fún lọ́hùn ni. Bẹ́ẹ̀ bá sì ṣépè fún, b'Olódùmarè bá rí pé ó kù díẹ̀ kó kú tó ti wá ronú pìwàdà, àyọ́mọ̀ rọrùn wọ̀. Ọwọ́ pa àwa tá a wà nílé ayé, ìníkẹ́ jẹ́ ká yẹ iṣẹ́ ọwọ́ wa wò. Ká wo iṣẹ́ ọwọ́ wa, ká wo ìwà wa, ká wo ìṣe wa. Ká wá mọ tí yóò kàn nígbà tá a bá kú tán. Olódùmarè kó jẹ́ kí ikú kó kaṣẹ́ rẹ̀ mọ́ wa lọ́wọ́ ni. Gbogbo ẹ̀yin ìdílé ìmáàmù lọ́tùn lósì, mo kí yín o. Ẹ kú ara fẹ́ra kú ẹni tó lọ sọ́run. Olódùmarè ó bá wa fọ̀run kẹ́ wọn. Ó kù wọn, ó kù sí ọwọ́ wọn tí wọ́n ti wù nílé ayé. Gbogbo ẹ̀yin ọmọ àgọ́ ṣàṣà o, ẹ dákun, mò ń sọ wọ́n sì máa sọ. Bàbá Sokopa o, bàbá Akíìmù Àdìgún, bó o lẹ ṣe fẹ́ kọ́rọ̀ Ìpókíà àti Yewa ó já sí. Ẹ bá ṣe ń tọ́jẹ́ pé ńgbà tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ darúgbó, tẹ́ ẹ bá ti lọ tán bàbá, ẹ bá ṣe ń tọ́jẹ́ pé gbogbo ẹ̀yin yín, ẹ bá ṣe ń tọ́jẹ́ pé ẹ̀yin yín ò fi dá bàbá. Bọ̀ṣọ́mọ yín tí ò ṣoríire, Olódùmarè ti kẹ́yìn, ó sì kẹ́yìn náà. Kí lẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Nafiu Amosun? Bí èèyàn kan bá rán mi iṣẹ́ tí mò ń ṣe, ó kù mí, ó kù Olódùmarè. Àmọ́ n tó Olódùmarè ń sọ sí mi lọ́kàn ní gbogbo ìgbà tí sì fi ń hàn mí ni pé, bàbá, ẹjọ́ ń bẹ nílé ẹjọ́ o, ẹjọ́ ò sí nílé ẹjọ́ o. Ẹ bá wá nǹkan kan ṣe sọ́rọ̀ ọ̀hún. Ń bọ́ nígbà kan tó jẹ́ pé gbogbo àwọn tó kú yìí, ìyàwó Wàsíù, ìyàwó Nafiu Amosun náà, wọ́n threaten wọn, àwọn ọmọlẹ́yìn yín threaten wọn, tí mo sì rí àrídájú ẹ̀ lọ́wọ́ bàbá. Ẹ̀yin lè mọ̀ sí. Àmọ́ gbogbo nǹkan táwọn ọmọlẹ́yìn yín bá ti ṣe lẹ́yìn yín, tẹ́ ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe, ẹ yìí sọ̀rọ̀ kankan sí bàbá. Bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀, ẹ̀yin lẹ rán wọn nù. Ẹ bá pè fún àlàáfíà ní bàbá. Gbogbo àlàáfíà tẹ́ ń pè fún ní ìsìn, àwọn meeting oríṣiríṣi tẹ́ ń pè fún, ó náwọn kankan tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ tún ṣe kó tó di pé ẹ pè fún àlàáfíà. Ìgbà náà là á mọ̀ pé àlàáfíà lẹ ń pè fún. Bàbá o, lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ní gbogbo Ìpókíà, ní gbogbo Yewa bàbá, ẹ bá wá nǹkan gidi tó dáa kẹ́ ẹ ṣe.
ẹ jẹ́ kẹ́ni tó bá yẹ lórí àpèrè ọmọ gorí àpèrè. Ẹ má mọ dédé máa fàyàn wá láti orílẹ̀-èdè mi. Ṣọ́mọ orílẹ̀-èdè mi lẹ́yìn ni bàbá Ṣoko-Pau? Ṣọ́mọ orílẹ̀-èdè mi nìyí ni bọ́mọ Nàìjíríà nìyí? Bẹ́ẹ̀ ìbá tiẹ̀ ṣọmọ àgọ́ ṣàṣà bọ́ bá jọmọ Yíbò lẹ́jẹ́ gan bàbá. Kò yẹ kẹ́ ẹ dédé máa pèèyàn láti orílẹ̀-èdè mi kí wọ́n wá máa jọba nípò kíá, kí wọ́n wá máa jọba nípò kíá general, kí wọ́n wá máa jọba ní gbogbo àwọn yewa. Kí ló dé bàbá? A mọ̀ pé ẹ ṣòṣèlú, a sì mọ̀ pé ẹ nífàn, ẹ lówó, ẹ léèyàn, ẹ sì lóògùn. Wọn ò mọ̀ bóyá ẹ lọ́lọ́run, bóyá ẹ lọ́lọ́run o. Èèyàn wà láàrin ẹ̀yin àti Olódùmarè ọba tó dá yín sílé ayé. Àmọ́ bí ẹ bá ní gbogbo nǹkan tí mo kà lẹ́yìn bàbá, kìí ṣe pé kẹ́ ẹ fi ní ọmọlàkejì yín lára, kìí ṣe pé kẹ́ ẹ fi fìyà jẹ àwọn tí ò tó yín bàbá. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ilé iṣẹ́ àwọn èèyàn sì ń jẹ lábẹ́ yín. Àwọn tí ń jẹ lábẹ́ yín bàbá, ẹ jẹ́ kí lè yọ jẹ́ tó Olódùmarè ọba tínú rẹ̀ ó máa dùn fi dùn sí yín, tínú Olódùmarè ọba ó fi máa dùn sí yín. Kó jẹ́ bẹ́ẹ̀ bàbá. Ẹ ti ṣiṣẹ́ ládàá béèyàn bá ti ń jẹ lábẹ́ yín. Ó wá kù kẹ́ ẹ ṣe dáadáa sílùú tẹ́ ẹ mọ̀ pé ìlú yín ni. Bóyá ìlú yín làgọ́ ṣàṣà ni o, bóyá ẹ kì í ṣọmọ àgọ́ ṣàṣà, ó wà láàrin ẹ̀yin àti Olódùmarè bàbá. Àmọ́ àgọ́ ṣàṣà lẹ mọ̀ nílùú yín. Bẹ́ẹ̀ bá wá mọ̀ àgọ́ ṣàṣà nílùú yín bàbá, ẹ ṣe tó dáa ṣàgọ́ ṣàṣà bàbá. Nígbà tá a bá wà láyé, ìgbà náà gangan la sì lè ṣàtúnṣe. Nígbà tá a bá wà nílé ayé, ìgbà náà gangan la lè ṣe tó dáa tọ́mọ aráyé ó fi máa ròyìn wá nígbà tá a bá lọ tán. Lóòótọ́ béèyàn bá ń ṣe dáadáa nílé ayé kò lè tẹ́ gbogbo aráyé lọ́rùn. Béèyàn ò sì ṣe dáadáa náà kò lè tẹ́ gbogbo aráyé lọ́rùn. Ìdí nìyí táwọn eléèbó fi sọ pé do your best and leave the rest. Ṣe wọ́n bá tó lè ṣe ni kó sì fi yòókù lẹ̀. Ó lè ṣe tán, ó lè tẹ́ ọmọ aráyé lọ́rùn tán. Bàbá Akeem Adigun Ṣoko-Pau, ẹ dákun ẹ jẹ́ rán yín létí. Ẹ̀yin àti Alhaji Fatai Isiaka Ajibola ìbẹ́gbọ́n àtàbúrò lẹ́pẹ̀ra yín. Ẹ lè má ṣọmọ ìyá, ẹ lè má ṣọmọ bàbá, àmọ́ ẹ̀gbọ́n àtàbúrò lẹ́pẹ̀ra yín nínú business, nínú gbogbo nǹkan tẹ́ ẹ ti ń bára yín ṣe láti ilẹ̀. Alhaji Fatai Isiaka Ajibola n ò rí wọn sójú rí Olódùmarè ọba tẹ́lẹ̀ rí mi, àmọ́ mo ti láǹfààní láti bá wọn sọ̀rọ̀ rí. Bàbá Ṣoko-Pau, wọn ò bá ní kẹ́ ẹ ṣàtúnṣe. Ẹ má wo pé ẹ ti dàgbà, ẹ má wo tówó tẹ ẹ ní, ẹ má wo tipò. Ipò máa ń tìyàn ni. Bàbá o, ẹ̀rù tọ́jú àti sùn. Tẹ́ ẹ bá ṣàtúnṣe, ó ṣeé ṣe kémi ọmọ kékeré yìí ó padà jáde kí n wá máa sọ tẹ́ ẹ fẹ́. Kò ní dáa bẹ́ẹ̀ bàbá. Nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire wọn èrí àgbàlagbà fín. Àgbàlagbà ni yín bàbá. Mo mọ̀ pé nínú àwọn ọmọ tẹ́ ẹ bí tó jẹ́ biological children ni yín. Mo mọ̀ pé àwọn nǹkan kan wà tẹ́ ẹ ń ṣe tínú wọn ò ní dùn sí. Mo mọ̀ bẹ́ẹ̀ torí kò sọmọ yín tí ò ṣoríire. Alhaji Fatai Ajibola tá à ń sọ̀rọ̀ yìí. Wọn èyí ṣe ẹran bí ọ̀rẹ́, ẹ kì í ẹ mú kì í ṣe bí ẹran bí ọ̀rẹ́. Alhaji ń ro àwọn nǹkan kan ni. Kábíyèsí àná ó ti fọ̀rọ̀ lẹ̀ pé ọmọ ò fẹ́ tàjẹ̀ sílẹ̀. Ara àwọn nǹkan tálàjì tẹ̀lé ni ẹ sì mọ̀ pé ìyàwó Alhaji gan kékeré, ìyàwó wọn tí wọ́n ti ṣiṣẹ́ lábẹ́ ìjọba rí, tí wọ́n ti sìn lórí, wọn èyí ṣe èèyàn báyìí. Ẹ mọ̀ bẹ́ẹ̀ dáadáa. Àwọn náà bá gómìnà ṣiṣẹ́ rí, wọ́n ṣiṣẹ́ l'Ogun State government rí, wọ́n sì ṣe dáadáa nígbà tá a ṣèwádìí wọn. Àwọn náà èyí ṣe ẹran rírọ̀ o, wọn èyí ṣe ẹkì ẹmu, kì í ṣe bí ẹran bí ọ̀rẹ́, wọn èyí ṣe bẹ́ẹ̀. Táwọn náà bá ní káwọn lo agbára, tálàjì Fatai náà ní káwọn náà ṣe báwọn ṣe tó, ṣé ìlú ò ní dàwòrò pátápátá? Àgọ́ ṣàṣà ò bá mọ́ jágọ́ ṣàṣà mọ́, kò ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ ni. Bó ní kálukú bá ní kó òun ṣe bágbára òun ṣe tó bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe. Bí n bá sọ̀rọ̀ sí yín,
bọ́rọ̀ mi bá jẹ́ bákan bákan pàpà ní tá a nà mọ́ kinní kan bàbá ẹ dákun ọ̀rọ̀ tí wọ́n sọ fún yín rèé tó jẹ́ pé tí n bá ń fẹ́ padà jáde yóò rí bákan bákan lára yín bàbá wọn ò sì ní fẹ́ kó rí bẹ́ẹ̀ torí ọmọdé lèmi àgbàlagbà lẹ́yìn wọn ò gbọ́dọ̀ rí yín fín àmọ́ ẹ ní dàgbà ìyà tí ó ṣàgbàdo mọ́dì tí ó wàdà láwàdà adìyẹ bàbá o mo bá yín sọ̀rọ̀ rí lóòótọ́ lórí fóònù mo sì sọ social media gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sì bá mi sọ ọ̀rọ̀ tó dáa pátápátá ni kódà àwọn ọmọ pé ẹ lè bá mi sọ̀rọ̀ báwọn ẹ sì ṣàlàyé ó sì yé mi yékéyéké àmọ́ bàbá o látìgbà náà wọn ò padà bá yín sọ̀rọ̀ ṣé mo parọ́ àmọ́ bàbá ní tèmi wò nínú ọ̀rọ̀ àgọ́ṣàṣà ni pé àtúnṣe sì wà o nígbà tá a bá wà láyé là ń ṣàtúnṣe bẹ́ẹ̀ mi bá ti bọ́ kò ṣàtúnṣe mọ́ ẹ sọ fún mi ìmáàmù àgbà tó dolóògbé báyìí àtúnṣe wo ni ìmáàmù àgbà lè padà sọ pé òun fẹ́ wá ṣe nílùú ìlú àgọ́ṣàṣà ọ̀pọ̀lọpọ̀ ń ṣépè fún ìmáàmù àgbà ọ̀pọ̀lọpọ̀ sì ń ṣàdúrà fún àrùn ni kì í ṣàrùn gbogbo wa pátápátá àrùn ojú ni kì í ṣàrùn gbogbo wa pátápátá láàrin tí ń ṣẹlẹ̀ la ṣe ń fetí ara wa gbọ́ bàbá Akeem Adigun Sokopa o ẹ kọ̀ǹtró àwọn ọmọlẹ́yìn yín ń ba nǹkan jẹ́ o ọmọlẹ́yìn yín tó bá mọ̀ pé òun tó bá gbásùn lọ yẹ kó wá pàdé mi ní social media kájọ sọ̀rọ̀ fúnra wa gbogbo wọn ni mo mọ̀ mo sì ti ṣèwádìí gbogbo wọn pátápátá Mr. Wasiu Olódùmarè ọba ó túbọ̀ máa ràn yín lọ́wọ́ Mr. Wasiu a ti sọ̀rọ̀ ó ti pẹ́ mo sọ pé gbogbo èèyàn ni wọ́n bá sọ̀rọ̀ wọn tipẹ́tipẹ́ àti apá kìíní àti apá kejì àmọ́ mo mọ̀ pé ẹ wà nú àwọn èèyàn kan tí wọ́n sọ pé wọ́n zù tó bá ní èèyàn wọ́n zù wọ́n zù mo mọ̀ bẹ́ẹ̀ mo ṣèwádìí yín débẹ̀ ni ẹ̀yin náà ẹ pè fàlàáfíà Mr. Wasiu ẹ pè fàlàáfíà ẹ jẹ́ ká làáfíà ó jọba lágọ̀ọ́ṣàṣà ẹni téèyàn bá fẹ́ràn lèèyàn máa ń bá wí o bàbá ẹni téèbó bá fẹ́ràn lèèbó máa ń yọ̀bọ̀n sí ẹ má jẹ́ ń tàn yín bí n bá sọ̀rọ̀ bó bá jẹ́ pàpà lára yín ẹ gbà bẹ́ẹ̀ ẹ gbà mọ́ra kálàáfíà ò lè jọba ni kò sẹ́nì kankan tí ń fún mi lówó nu gbogbo yín ẹ ń bá fún mi lówó bí ọba yọjú òkú Olódùmarè àgọ́ṣàṣà ẹ jẹ́ kágọ́ṣàṣà ó rójú kó ráyè mo mọ̀ pé oògùn ń bẹ lágọ̀ọ́ṣàṣà mo mọ̀ pé àwọn èèyàn ń bẹ ṣùgbọ́n bí gbogbo yín bá ní kẹ́ ẹ máa bínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ àwọn ọmọ tẹ̀ ń bí bò ní tí wọ́n ṣe fẹ́ jẹ́ lọ́jọ́ ọ̀la ṣé wọ́n lè fọwọ́ ẹ̀ṣọ̀yà pọ́mọ bíbí ìlú àgọ́ṣàṣà làwọn ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ẹ má bà ìlú jẹ́ fáwọn ọmọ tẹ̀ ń bí. Bàrígà mo padà sórí ọ̀rọ̀ yín kí ló dé ìlú ìyá yín nílùú àgọ́ṣàṣà ẹ má bà àgọ́ṣàṣà jẹ́ Bàrígà ẹ má jà gbéra wá tàfàyè gbọ́ mo ṣe tán mo lè gbé yín síta ẹ mẹ́sẹ̀jì mi ẹ jájọ sọ̀rọ̀ mo lè gbé yín síta kábíyèsí mo lè gbé kábíyèsí síta ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù bá ń lọ wọ́n lọ mò ń bọ̀ ẹ bá ní mọ́ bọ̀ ní mọ́dé ni wọ́n ní dé bá ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù wọn ò ní sọ̀rọ̀ tán lẹ́nu a sì nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu ẹ̀yin lólùfẹ́ mi ojú tẹ fún wò mí ò ní rí lédè yìí etí tẹ fi ń gbọ́ mi ò ní fàyà pẹ̀lẹ́gẹ́dẹ́ bí ọwọ́ aṣọ ẹ ń bá fẹ́ sponsor program wa àyè wà o a sì lè ṣe advert lóríṣiríṣi àwọn àdìtú ọ̀rọ̀ Olódùmarè gbogbo ẹ̀yin tẹ bá ń tajà tẹ nílé iṣẹ́ ńláńlá àwọn àdìtú ọ̀rọ̀ ó gbé yín síta bẹ́ẹ̀ ni tó a gbé yín síta gbogbo ayé ó sì gbọ́ wọ́n sì bá yín rajà tẹ́ ń ta ẹ dákun ẹ̀kọ́ ń tà ti wà ibi táwa náà ti ń rówó sponsor àwọn prógráàmù wa nù a sì máa fòótọ́ ọ̀nù bá yín ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ sponsor wa àyè gbà yín ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp +225 0555 708 354 ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín ọyẹ ìgbàpọ̀ tí yín ẹ̀wá rè máa ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ mi èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni mò ń lọ mò ń bọ̀ tí n bá tún dé wọn tún pé yìí
ẹ bá ní kí n lọ kí n má bọ̀ ní mòde ni ìdíbàlá ṣe ìgbìmọ̀ ẹ ṣé o ẹ kú kalẹ̀.